Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Bí a kò bá lè gbé lápapọ̀, ṣe bó yẹ ká lè dá dúró. Ká jáwọ́ nú àpọ̀n tí kò yọ, ká tètè gbómi lákàná. Iléyá o, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. ṣe rí ọ̀rọ̀ olóyè Sunday Ìgbòho Adéyẹmọ, àwọn bàbá mi tí wọ́n ju àwa lọ wọ́n wà lórí iṣẹ́ wọn dúró. Tí ẹ bá wo bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́, kò sẹ́ni tó ní agbára wọn ní Áfíríkà yìí. Ọlọ́run ni mo fi ṣẹlẹ́rìí, kò sólúwa ẹ̀, mi ní tàn yín. Bàbá olóyè ọ̀gágun Olúṣẹ́gun Òkìkíọlákàn Àrẹ̀mú Ọbásanjọ́ tí a mọ̀ sí ẹbọra òwu, kò sí alágbára wọn ní Áfíríkà lẹ́yìn Mandela. Mi rò pé nìkankan ó súnmọ́ bàbá Ọbásanjọ́. Èmi ó dá mi lójú pé wọn ò sùn. Níbi táwa kéré dé, táwa kéré mọ́, à ń ṣe awuyewuyewuye ìta lè ṣe ń bẹ̀. Mo ní àwọn ọ̀rẹ́ tí wọ́n pọ̀ ní Kútọnu, kódà mo ti ní ọ́fíìsì ń bẹ̀ rí kó tó di pé a pala ẹ̀ mọ́ nítorí ọ̀rọ̀ tiwa àti ti àwọn Faransé nígbà míì kò kí ń jọra wọn. Ṣùgbọ́n àwọn tá a mọ̀ níbẹ̀, à ń bá wọn sọ̀rọ̀, wọ́n ń fún wa ní ìmọ̀ràn, wọ́n ń fún wa ní àwọn kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀. Ó dá mi lójú pé kìí ṣe pé gbogbo wa akọ̀sùn agbàgbé wọn síbẹ̀. Èmi bí ẹnìkan níbi tí agbára tèmi mọ, àwọn tá a lè bá sọ̀rọ̀, àwọn information tó dẹ̀ ń fún wa ni wípé ká ṣe sùúrù, ká máa dúpẹ́ pé àwọn ará bí ṣe bí Nnamdi Kanu náà lọ jí gbé níbì kan yẹn. Tán bá ráyè wọ́n á ti jí Sunday, wọ́n á ti lọ gbé Sunday, wọ́n á ti lọ jí gbé. Ẹ dákun, ẹ má jẹ́ kí a ṣe irú mistake yẹn níbi pé a fẹ́ kí wọ́n lọ dandan. I have never used Yoruba Nation, and I will never. Because I believe that my Nigerianness is bigger than my Yorubaness. And neither my Yorubaness nor my Nigerianness should stand in the way of each other. For me, my Nigerianness is very important because I am more than what I should have been as a Nigerian than as an Oduduwa Republic man. And I believe that that should be the case for every one of us. And I have no apology to anybody that I feel that what God has given to us in Nigeria belongs to all of us in Nigeria. And anybody who feels otherwise, good luck to him. You will go through history. You will look at those who gave us independence, the generation before my own generation. And we can crucify them again and again. But what we cannot change is that they gave us independence. We cannot change that. I say what you will look, when you look at my own generation, which is the generation following the generation of those who gave us independence,
You can crucify all of us and take all of us one by one, and including those who are already dead, dig them up and nail them to the wall. I said, but one thing you cannot change is what that generation had done. It fought for the unity of Nigeria, and it laid the foundation of democracy. You cannot change that. Tani ọ̀tá Yorùbá. Ta lọ̀tá ìran Yorùbá. Ta ní gbógun ti ọjọ́ ọ̀la Yorùbá. Ta ní ránmọ Yorùbá níṣẹ́ dé tòrútòrú. Àwọn wo ní paná ògo ọjọ́ ọ̀la ọmọ Yorùbá. Ta ní pèdè mẹ́nu ọmọ Yorùbá lẹ́nu. Àwọn wo gan-an ni wọ́n wà nínú ògo Yorùbá tí wọ́n jẹ́ jíni, tí wọ́n ń tọ̀ sínú rẹ̀, tí wọ́n sì ń ṣe gá sínú rẹ̀ bákan náà. Ta ní ní Yorùbá lára, ta ní ní ilẹ̀ Yorùbá lára, ta ní yọ ilẹ̀ Yorùbá lẹ́nu. Ta lẹni náà gan-an tó kó wa padà, tí ń kó wa padà, títí tún ń kó wa padà sóko ẹrú nílẹ̀ Yorùbá. Ṣọmọdé ni, ṣàgbàlagbà ni, ṣọkùnrin ni àbúbìn, ṣé ọmọdé ni ẹ̀wẹ̀. Ta tiẹ̀ ní gan-an ni náà tí ń tún gbowó orí wa gẹ́gẹ́ bí ẹrú lẹ́lẹ́ẹ̀kẹta. Ta ní ń kó ti létà yìí. Ta lọ́mọ àlè gan-an tí ń dàgbà ńlẹ̀ Yorùbá tó ti wá dàgbà tó ti yẹyín òkè, tó wá di ilé ògbà ọ̀nà ògbà tí ṣe wàhálà gbà, tó wá di iṣu atayanyan tí ń dààmú onílé àti àlejò nílẹ̀ Yorùbá yìí. Ta ló pé kórìrùn wa ó parun yìí? Ta la fún lẹ́yìn tó gbẹ́yìn tó tún fi gọ́mọ Yorùbá ìran ọjọ́ ọ̀la wa títún fi wọ́n gé wọ́n jẹ yìí? Àwọn wo ni? Ta ní bẹ nínú àjà tí ń dúkùkù lájà yìí? Ta ní pààyàn Yorùbá run lẹ́yọ kọ̀ọ̀kan yìí? Ìṣẹ́ránkó ní ìṣèyàn, ìṣàjànú ẹ̀nà ní. Àwa wí tán, ẹnìkan wá gbàgbé wípé kò sẹ́ni lè dòkúta sáyé nù wa o. Gbogbo kakandú wa láyé, gbogbo ohun tá a jí kó, tá a jí lọ, tá a jí bọ̀, ITT tá a kó jẹ, gbogbo àwọn ìgbà tó lódùmarè ti fi dán yín wò tẹ́ ẹ ti wá nígbà kíní nígbà kejì tó tún wá dá yín padà ìpè kẹ́ ẹ wá ṣèjọba ilẹ̀ Nàìjíríà, tẹ́ ẹ sì tún lanu gbàgà, tẹ́ ẹ ní àfi dandan lá kọ́mọ Yorùbá wọnú oko làásìgbò yìí lọ. Ìṣojú yín báyìí ni wọ́n gbé 1999 constitution tí wọ́n gbé lẹ́yìn lọ́wọ́. Ìṣojú yín báyìí ni àwọn kan nínú 1999 constitution tó sọ wípé secular state Nàìjíríà, táwọn sì adopt another law nínú ìlú kan náà. Àṣírí wa tú gbáà. Ẹni tí ń bẹ nídìí ọ̀rọ̀ Ìgbòho rèé. Ẹni tí ń dalẹ̀ ògo ọmọ Yorùbá, ẹni tí ń dalẹ̀ ọjọ́ ọ̀la Yorùbá lélẹ̀. Ẹni tí ń yọ ọmọ Yorùbá lẹ́nu lẹ́gbọ́n yẹn o. Ọ̀tá ọmọ Yorùbá ọjọ́ ọ̀la. Gbogbo ọmọ tẹ́ bí láyé lọ́run, wọ́n fẹ́ kí ọmọ yín kó padà dẹrú gbéṣù. Bí Ṣáínà ó bá sọ èdè wọn ni wọ́n sọ.
bí lárúbáwá bá lọ bí kan èdè ni wọ́n sọ o. Ìlú Germany èdè wọn ni wọ́n sọ o. Ìlú Faransé èdè wọn ni wọ́n sọ. Ìlú ọba Benin Gẹ̀ẹ́sì èdè wọn báyìí ni wọ́n máa fi sẹ́nu. Ìlú Amẹ́ríkà èdè wọn báyìí ni wọ́n máa fi sẹ́nu. Tí Olódùmarè kúkú gbọ́n ju gbogbo ẹ̀dá ayé lọ, ó pín wa tèdètèdè, ó pín wa tẹ̀yàtẹ̀yà, ó pín wa taṣọtaṣọ, ó pín wa tìwàtìwà, ó pín wa tàwọ̀tàwọ̀, ó tún wá pín wa tojútojú. Bá a ṣe ń wò kọ́, òun kọ́ làwọn aráabí ṣe ń wò. Ẹ̀yà mẹ́ta la gbàgbọ́ pé ó ń bẹ ní ilẹ̀ Nàìjíríà. Kí ni ìtumọ̀ Nàìjíríà? Ṣé ó ní ìtumọ̀? Èdè wo ni Nàìjíríà ń sọ? Kò sédè. Religion wo ni Nàìjíríà ní? Kò sí. Èmi ò mọ nǹkan tí a fi ṣe Olúṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́. Mo sì kìlọ̀ fún bàbá ìtọ́. Ẹ sì lọ́mọ, ẹ sì bímọ, wọ́n sì ń wo ohun tá à ń sọ yìí. Ẹ sì ń gbégidí ọ̀nà àwọn ìran tí ń bọ̀. Gbogbo tẹ́ ẹ kójọ láyé pátápátá á wá padà di ti Fúlàní. Ìbéèrè ni, is Nigeria working for you? Ṣé Nàìjíríà ṣó ń ṣiṣẹ́ fún yín báyìí? Ó ń ṣiṣẹ́ fún. Ó ń ṣiṣẹ́ fún aláìnítìjú àgbà òṣì. Ó ń ṣiṣẹ́ fún. Owó international telecommunication ò tí ì tán, ITT kò ì tán. Àwọn tá ẹjọ́ pín owó yẹn lọ́jọ́ kìíní àná, ẹ wo ohun tó gbẹ̀yìn wọn. Mèṣe bí Fúlàní náà ló jẹ̀mí wọn légbodò. Àwa wí tán, àwa yọ wọ́n kúrò nínú túbú pẹ̀lú orí ọ̀fẹ́. Ipe ẹ padà kẹ́ ẹ lọ ṣàtúnṣe, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Gbẹ́ngà Adébóyè ó padà wá nígbà tó kúngbà náà, ṣùgbọ́n ó ṣàtúnṣe kó tó padà lọ. Agbéwíwí aké ayányányán, àṣẹ olùgbòǹgbò tó gbé sọ́wọ́ bàbá gẹ́gẹ́ bí aládùúrà. Olùgbòǹgbò ọ̀run àpáàdì ni. Mi ò ṣèdájọ́ yín, ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ ọmọ ìyá àsọkúsọ ni. Àìlè sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ orí burúkú sì ni pẹ̀lú. Ó wá fi hàn yín pé ẹ̀yin àti Fúlàní ó níbi tẹ́jọ di ọ̀rọ̀ ọmọ Yorùbá sí. Àṣírí dẹ̀ ti tú, àti rí fùrẹ́dìẹ. Ẹ tú ọmọ ọlọ́mọ Adéyẹmọ Sunday Ìgbòho. Ẹ túlẹ̀. Olúṣẹ́gun Ọbásanjọ́, ọwọ́ yín wà ń bẹ̀, ẹsẹ̀ yín wà ń bẹ̀. Ẹ tú ọmọ ọlọ́mọ lẹ̀. Àti ìran tó ń bọ̀ gbogbo, orí abiyamọ àgbáyé á ṣèdájọ́ yín. Ọlọ́run kúkú ṣe iye tẹ́ lò láyé mọ́ díẹ̀ ló ìkù. Kò sẹ́ni tó tọrọ ikú fẹ́nìkẹ́ni, kò sì tẹ́ni tó tọrọ ikú fún yín. Ẹ ń bá sì tọrọ ikú fẹ́ mi, òun ló máa kú ṣáájú mi láṣẹ Olódùmarè. Àdàbí tó bá ti jẹ́ pé orí òótọ́ kọ́ la wà, orí òótọ́ kọ́ la ń sọ. Ọmọ Yorùbá o, àìṣẹrú, ọmọ aládé nìran tí a bí wa. Yorùbá ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kóyìnbó tó dé. Yorùbá ti ń ṣe Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ kóyìnbó tó dé. Nǹkan kankan òun lẹ́dìí ẹ̀ ń jẹ kágbàdo tó dáyé sà. Bọ́mọdé ò bá mọ̀ tán, ó máa ma àrọ́bá sì lè bàbá ńlá bàbá àtàn ni. Àmọ́ tútẹ́ ti pa. A sì mọ bí tẹ́ ẹ tà wá dé. Torí pé tọ́ta ń fèlì lẹ wá ṣe ń gbé ogun ti ọmọ Yorùbá. Àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ̀yin nu o, Ọlọ́run nu. Ọ̀pálábá níwájú kùmọ̀ lẹ́yìn ọrùn. Ṣé Nàìjíríà ṣiṣẹ́ fún yín? Ó wá sọ wípé Nàìjíríà wà lẹ́jẹ̀ẹ́ tó. Nàìjíríà ò ṣe ní wà lẹ́jẹ̀ẹ́ nígbà tó jẹ́ pé oil well gbogbo nǹkan ó lè jìbìtì gbogbo ẹ̀ àpò yín ló wà. Ìkà ṣùgbọ́n ẹ má gbàgbé o, ibi kì yóò tán ní ilé àwọn ènìyàn búburú. Òun ni ọ̀rọ̀ Ọlọ́run wọ. Karma, law of karma, ó máa catch on you one by one. Kì í ṣe pé nemesis with her. Ẹ ṣé mo dúpẹ́. Nonsense, rubbish, ìkà ènìyàn. Bàbá Ọbásanjọ́ Ìbò ni. Orúkọ ẹ̀ náà pè ní Òkúdìlì Onyejekwe. Òun ló jẹ Obi of Onitsha nígbà yẹn. Ọlọ́pàá ni ó ń ṣe l'Ábẹ́òkúta. Ibẹ̀ ló ti fún ìyá Ọbásanjọ́ lóyún. Àwọn Fúlàní wọ́n mọ̀ ẹ̀yin Yorùbá lẹ̀ tètè já sí. General Alani Akinrinade ní 1979 òun ló já Yorùbá sí pé Ọbásanjọ́ tẹ̀ ń gbé mọ́ra yìí kì í ṣọmọ Yorùbá. Wọ́n jọ wà nínú iṣẹ́ ológun ni. Orí fọ́ọ̀mù Ọbásanjọ́ níbi tó ti kọ́pọ́ ọmọ Ìgbò lòun.
àwọn Fúlàní mọ̀ torí ẹ̀ náà ṣe yọ jáde ní 1976 tí wọ́n fi jẹ head of state. Àwọn nǹkan tó ṣe ni ó nationalize gbogbo nǹkan tí Yorùbá ní. NTA tẹ̀ ń pariwo lẹ́nu Yorùbá ló ní, WNTV lórúkọ ẹ̀, Ọbásanjọ́ ló gbà lọ́wọ́ wa tó sọ di ti gbogbo Nàìjíríà. Rédíò Nàìjíríà tẹ́ ẹ ń pè lẹ́nu Yorùbá ló ní, Western Nigeria Radio Corporation là ń pè. Ọbásanjọ́ ló gbà lọ́wọ́ wa ló sọ di Rédíò Nàìjíríà. University of Ife, àwọn ọmọ wa ò lè ní admission láti wọbẹ̀. Àwọn ọmọ Ìgbò, àwọn ọmọ Fúlàní ló ní admission láti wọbẹ̀. Yorùbá ló fowó ara ẹ̀ kọ́. Ọbásanjọ́ tẹ̀ ń rí, òun ló gbà lọ́wọ́ yín. Tó bá jójú lówó ọmọ Yorùbá, ṣó lè gbà lọ́wọ́ yín? Ibi tó jẹ́ kẹ́ ti já sí nìyẹn. Tẹ́ bá rí àwọn Haúsá Fúlàní, wọ́n ní airport wọn, Aminu Kano ni wọ́n ń pè. Àwọn Ìgbò ní tiwọn, Àkànmú Ibrahim ni. Títí wa Lagos airport là ń pè. Ọbásanjọ́ ló change orúkọ ẹ̀ tó sọ di Muritala Muhammed. Tó bá jọ ọmọ Yorùbá ní ojúlówó, tí ẹ̀ jẹ́ Yorùbá, tí bàbá ẹ̀ jẹ́ Yorùbá, ṣó máa change orúkọ airport yín sí tọmọ Fúlàní? Ibi tẹ́ ẹ máa ti rí sign nìyẹn. Kò nífẹ̀ẹ́ Yorùbá nítorí pé kì í ṣe ọmọ Yorùbá. Bàbá ẹ̀ Ìgbò ni. Tẹ́ bá wo gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ tó ní láti 1999 to 2007. Àwọn ọmọ Ìgbò àti Fúlàní ló kó síbẹ̀. Àwọn ọmọ Yorùbá tó kó síbẹ̀, àwọn wá fi Yorùbá ni. Àwọn Òkúpè, àwọn Ọ̀ṣuntókun, Akin Ọ̀ṣuntókun, Fẹ́mi Fani-Káyọ̀dé, àwọn wá fi Yorùbá ló kó sí gọ́ọ̀mẹ̀ntì ẹ̀. But ẹ̀yin Yorùbá ò mọ̀wé nítorí pé ó ń jẹ́ Ọbásanjọ́. Níbo lẹ ti mọ̀ sí téèyàn bá fẹ́ wádìí mi, á mọ̀ mí, á mọ̀ bàbá mi, á mọ̀ àwọn àbúrò bàbá mi, àwọn ẹ̀gbọ́n bàbá mi, á lè trace ẹ̀ pé ọmọ ojúlówó ọmọ Yorùbá lélẹ̀. Bàbá Ọbásanjọ́, ṣé ẹ mọ̀ àwọn àbúrò bàbá Ọbásanjọ́? Kò sẹ́ni tó mọ̀ nílẹ̀ Yorùbá torí pé ó jẹ́ ọmọ Ìgbò ni. Ó bà a lot of things jẹ́ nílẹ̀ Yorùbá o. Ṣé rí gbogbo private schools tó wà nílẹ̀ Yorùbá àti public school, ó gbà, ó nationalize ẹ̀. Òun ló gbalẹ̀ wa lọ́wọ́ wa torí ẹ̀ máa ṣe gba port wa lọ́wọ́ wa. Òun ló gbé land use tax wa. Ó kó gbogbo ilẹ̀ fúnjọba ní ilẹ̀ Yorùbá. Ọba àtàràlú ló nílẹ̀, kì í ṣèjọba. Ọba àtàràlú ló nílẹ̀. Gbogbo family, gbogbo ẹbí nílẹ̀ Yorùbá ló nílẹ̀. Ẹ wo àwọn English nígbà tí wọ́n ń evolve, ọba gba gbogbo ilẹ̀ ní England. Àwọn ọmọ ìlú wa gbógun tì. Mo kọ́ọ̀sì tí mò ń sọ yìí, mo ṣe yunifásitì nílùú yìí ni o. Àwọn ọmọ ìlú wa gbógun ti ọba England pé Ọlọ́run dá ẹja sínú ibú inú omi, Ọlọ́run dá ẹyẹ sórí òfurufú, Ọlọ́run dá àwọn èèyàn sórí ilẹ̀. Ọba ò ní right láti gbalẹ̀ àwọn èèyàn lọ́wọ́ ẹ̀. Wọ́n ní pé kí ọba dá ilẹ̀ padà. Torí ẹ̀ náà ṣe ń kọ́ council house nílùú yìí o. Wọ́n máa ń kọ́lé fún gbogbo àwọn ọmọ ìlú wọn ni. Àwọn ọmọ ìlú wọn ò kí ń sójú títì. Gbogbo wọn ló nílé. Ibi tó ti bẹ̀rẹ̀ sí kọ́ council house nìyẹn. Ọbásanjọ́ ló gbalẹ̀ wa lọ́wọ́ wa ńlẹ̀ Yorùbá. Nígbà tí ò kí ń ṣọmọ Yorùbá, bí tiyín máa ṣe bàjẹ́ ló máa wá. Ibi tó ẹ ti ṣí nìyẹn Yorùbá. Téèyàn bá ti ń jórúkọ Yorùbá, ẹ dẹ̀ embrace ẹ̀. Ẹ jẹ́ kẹ́ wádìí lé bàbá ẹ̀, kẹ́ wádìí lé ìyá ẹ̀ pé ìran wo ló ṣẹ̀. Tẹ́ bá ti mọ̀ pé kì í ṣọmọ Yorùbá, ẹ ní gbọ́kànlé. So ibi títí wa ti bá wa nìyẹn. Ẹ̀yin ọmọ Yorùbá, ibi títí wa tó ti bá wa òun nìyẹn. Ẹ máa ń ṣọ̀dẹ̀ believing pé téèyàn bá ti ń jórúkọ Yorùbá automatically ọmọ Yorùbá ni. Láíláí kò rí bẹ́ẹ̀. Ọbásanjọ́ ba lébọ̀nà jẹ́ fún wa, òun ló ba ayé wa jẹ́. Ní 1979 Ọbásanjọ́ lórí ìgè election 1979 fọ́mọ Fúlàní Ṣàgàrí. Ó sọ páwólọ́wọ̀ ò ní win. Ó ní kò sí báwólọ́wọ̀ ṣe lè campaign tó kò ní win. Orí ìgè ẹ̀ ní, orí ìgè Awólọ́wọ̀ síta. Torí pé kì í ṣọmọ Yorùbá ni. Òun ló sọ pé Abiola was not our messiah. A lọ election, Abiola campaign, ó náwó nára, ó win election. Àwọn Ìgbò àti Haúsá Fúlàní àná rẹ̀. Gbogbo èèyàn dẹ̀ pariwo pé ẹ fún Abiola padà ní mandate ẹ̀. Ọbásanjọ́ lè jáde, ó ní Abiola is not our messiah, forget about it. Olórí burúkú tó gbé yá Ṣàgàrí wá ní 1979, Ṣàgàrí ọmọ Fúlàní. Òun ló gbé Yar'Adua wá 2007, ọmọ Fúlàní. Òun ni navigator àwọn APC tó gbé Buhari wá. Ẹ̀ ń blame Tinubu lé ní àbí? Kì í ṣe Ọbásanjọ́ ló gbé Buhari wá ni.
tó ní navigator ni. Ẹ ti gbàgbé àwọn Fúlàní ló máa ń fẹ́ kó jà rẹ̀, òun ló fẹ́ jẹ́ kí òun kọ́ ló gbé Àtíkù wá. Ṣé 2019 kò support Àtíkù tó ya PDP káàdì ẹ̀ later kọ́ ló wá support Àtíkù? Fúlàní kọ́ ni. Òun kọ́ ló tún plan láti gbé Súlè Làmídò wá. Ṣé tíyẹn bá jẹ́ ọmọ Yorùbá kò ní fẹ́ kí Yorùbá jà rẹ̀? Kì í ṣọmọ Yorùbá ẹni ní ẹ̀gbọ́n tó yẹ yín. Nǹkan kan wà nínú national anthem Yorùbá táwa ò agree sí tó sọ pé bá ṣe bẹ̀rù la bọ́mọ. Agree sí kì í ṣe bá ṣe bẹ̀rù la bọ́mọ. Ọmọ yàtọ̀ sẹ́rú. Nǹkan tí generation wa máa impress on the new generation yẹn, tó o bá kí ń ṣe Yorùbá nílẹ̀ Yorùbá o ò lè ní the same rights and privileges bí Yorùbá. Èmi tèmi ń gbé lóyìnbó, àwọn ọmọ mi àtèmi à ní the same right pẹ̀lú English. Àní. So ẹnikẹ́ni tó bá ń gbélé Yorùbá tí ò kí ń ṣe full blooded o ò lè ní the same right bí full blooded. Ọbásanjọ́ ò ṣe Yorùbá tó bà iye wa jẹ́. Òun ló pa a lot of Yorùbá o. Òun ló pa Ìyá Fẹlá. Òun ló pa Bọ́lá Ìgè. Nítorí pé Bọ́lá Ìgè fẹ́ lọ sí War Court kó lọ fún wa l'Odùduwà Republic. L'Ọbásanjọ́ ṣe pa. Mo ti sọ pé Ọlọ́run á lè lọ́ra ẹ̀mí ẹ̀ so that kó lè máa yàgbẹ́ kó máa jẹ̀gbẹ́ yìí. Ó ṣe bí súnmọ́ Yorùbá á dẹ̀ jẹ̀yẹ. Bí Babangida ṣe paralyze tí ò lè rìn mọ́ tí Ọbásanjọ́ á jù yẹn lọ. Ó balẹ̀ Yorùbá jẹ́.